Ẹ́kísódù orí 20 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 26. Ọlọ́run sì sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí pé, èmi ni Olúwa Ọlọ́run rẹ tí ó mú ọ jáde láti ilẹ̀ Íjíbítì láti oko ẹrú jáde wá. Ìwọ kò gbọdọ̀ lé ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ìwọ kò gbọdọ̀ ya ère fún ara rẹ tàbí àwòrán ohun kan tí ń bẹ lókè ọ̀run tàbí ti ohun kan tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ti ohun kan tí ń bẹ nínú omi ní ìsàlẹ̀ ilẹ̀. Ìwọ kò gbọdọ̀ tẹ orí ara rẹ ba fún wọn, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sìn wọ́n, nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ. Ọlọ́run owú ni mí tí ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn baba wò lára àwọn ọmọ láti ìrandíran 3 àti 4 nínú àwọn tí ó kórìíra mi. Èmi ò sì máa fi àánú hàn ẹgbẹ̀gbẹ̀rún àwọn tí ó fẹ́ mi tí wọ́n sì ń pa òfin mi mọ́. Ìwọ kò gbọdọ̀ pe orúkọ Olúwa Ọlọ́run rẹ lásán, nítorí tí Olúwa kì yóò mú àwọn tí ó ń pe orúkọ rẹ̀ lásán bí aláìlẹ́ṣẹ̀ dé ọ̀run. Rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ọjọ́ 6 ni ìwọ ó ṣiṣẹ́, tí ìwọ ó sì ṣe iṣẹ́ rẹ gbogbo. Ṣùgbọ́n ọjọ́ 7 ni ọjọ́ ìsinmi Olúwa Ọlọ́run rẹ. Nínú rẹ̀ ìwọ kò gbọdọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan, ìwọ àti ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin, ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin, àti ohun ọ̀sìn rẹ àti àlejò rẹ tí ń bẹ nínú ibodè rẹ. Nítorí ní ijọ́ 6 ni Olúwa dá ọ̀run òun ayé, òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn, ó sì sinmi ní ijọ́ 7. Nítorí náà ni Olúwa ṣe bù sí ijọ́ 7, ó sì yà á sí mímọ́. Bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ, kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ ní ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Ìwọ kò gbọdọ̀ pànìyàn, ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà, ìwọ kò gbọdọ̀ jalè, ìwọ kò gbọdọ̀ jẹ́rìí èké sí ẹnìkejì rẹ, ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò sí ilé ẹnìkejì rẹ, ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò sí aya ẹnìkejì rẹ, tàbí sí ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin tàbí ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin, akọ màálù rẹ, kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ àti ohun gbogbo tí ń ṣe ti ẹnìkejì rẹ. Gbogbo àwọn ènìyàn náà sì rí àrá náà àti mọ̀nàmọ́ná náà àti ohun ìpè náà. Wọ́n rí òkè náà ń ṣe èéfín. Nígbà tí àwọn ènìyàn sì rí i, wọ́n dúró lé òkè réré. Wọ́n sì wí fún Mósè pé, ìwọ máa bá wa sọ̀rọ̀, àwa ó sì gbọ́. Ṣùgbọ́n má ṣe jẹ́ kí Ọlọ́run kí ó bá wa sọ̀rọ̀, kí àwa kí ó má bàa kú. Mósè sì wí fún àwọn ènìyàn pé, ẹ má bẹ̀rù, nítorí tí Ọlọ́run wá láti dán yín wò, àti kí ẹ̀rù rẹ̀ kí ó lè máa wà ní ojú yín, kí ẹ̀yin kí ó má ṣe ṣẹ̀. Àwọn ènìyàn sì dúró lé òkè réré. Mósè sì súnmọ́ ibi òkùnkùn ṣíṣú náà níbi tí Ọlọ́run gbé wà. Olúwa sì wí fún Mósè pé, báyìí ni kí ìwọ kí ó wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé, ẹ̀yin rí bí èmi ti bá yín sọ̀rọ̀ láti ọ̀run wá. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe ọlọ́run fàdákà tàbí ọlọ́run wúrà fún ara yín. Pẹpẹ erùpẹ̀ ni kí ìwọ mọ fún mi. Lórí rẹ̀ ni kí ìwọ kí ó máa rú ẹbọ sísun rẹ àti ẹbọ àlàáfíà rẹ, àgùntàn rẹ àti akọ màálù rẹ. Ní ibi gbogbo tí mo bá gbé fi ìrántí orúkọ mi sí, èmi ò máa tọ̀ ọ́ wá, èmi ò sì máa bùkún fún ọ. Bí ìwọ ò bá sì mọ pẹpẹ òkúta fún mi, ìwọ kò gbọdọ̀ fi òkúta gbígbẹ mọ́, nítorí bí ìwọ bá mú ohun ọ̀nà rẹ lé orí rẹ̀, ìwọ ò sọ di àìmọ́. Ìwọ kò sì gbọdọ̀ bá àkàsọ̀ gun orí pẹpẹ mi, kí ìhòhò rẹ kí ó má ṣe hàn lórí rẹ̀.